Ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ sinimá Kọ́lé Oṣó, mo tún gbára mi dé. Ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kẹwàá ìyẹn part 10 sinimá Kọ́lé Oṣó? Ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ẹ̀yin tèmi, ní ìparí fídíò yìí mo béèrè ìbéèrè méjì ńlá kan. Èèyàn 10 tó bá kọ́kọ́ gba ìbéèrè náà yóò jẹ ẹgbẹ̀rún 10 náírà tí yóò sì máa mú lọlé. Ẹ máa bá mi ká lọ. Yorùbá bọ̀ wọ́n ní àìrìnpọ̀ ọmọ ejò ló ń fi ìyà jẹ ọmọ afàyàfà. Tí ṣèbé bá sáwájú, tí ọ̀ká tẹ̀lé, tí paramọ́lẹ̀ sì ń wọ́bọ̀ lẹ́yìn, okùn ẹni tí ó gbéná wojú ẹkùn láì ṣàwo. Ṣebí ìtàn yìí tẹ̀síwájú níbi tí àwọn ọ̀tá ìdílé Oṣó ti bẹ̀rẹ̀, tí wọ́n sì fẹ́ rí i pé àwọn fi ìdílé Oṣó balẹ̀. Ẹ má gbàgbé, tí ẹ bá dẹ̀ gbàgbé èmi yóò máa já yín sí i wípé àwọn ọ̀tá tí wọ́n lépa ẹ̀mí ìdílé Oṣó pọ̀ púpọ̀. Ṣé látòrí Oṣóyẹmí ni tó fi dé Kọ́lé Oṣó fúnra rẹ̀ àti Oṣówándé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn ni àwọn ọ̀tá fẹ́ pa wọ́n. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé, ní ìparí apá 9 ni a ti rí wípé Oṣówándé ó ti ní ọ̀rẹ́ kan nílé ìwé, ìyẹn tí ó padà já sí wípé ọmọ ọ̀tá bàbá rẹ̀, ìyẹn Ifá ni ọmọ náà jẹ́. Lẹ́yìn ìgbà tí Oṣówándé mú bàbá rẹ̀ lọ sí ilé àwọn Ifá tí wọ́n sì ríra wọn, ìgbà yẹn ni ọ̀tá tún bẹ̀rẹ̀ láàrin wọn. Ifá wá gbogbo ọ̀nà láti rí wípé òun fi ẹ̀yìn Kọ́lé Oṣó àti fámílì rẹ̀ bẹ́lẹ̀, tí ìjà náà sì le púpọ̀. Ìrókò Olúwéré ó wá dàbí ọgbọ́n, ó pé bíríkótó, wọ́n pé bíríkótó. Wọ́n ní àfi kí àwọn ó tú ìdílé náà ká láti fi lè rí bàbá wọn mú. Níṣe ni wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yìí. Oṣóbọ́lá ni wọ́n kọ́kọ́ mú tí wọ́n dè mọ́lẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n tún rán ọkùnrin mìíràn sí ẹfun, tí wọ́n sì rán ọkùnrin mìíràn sí Oṣówándé, ìyẹn ọmọ Kọ́lé Oṣó pẹ̀lú. Níbi tí wọ́n ti dè Oṣówándé mọ́lẹ̀, wọ́n dè Oṣóbọ́lá náà mọ́lẹ̀. Kódà ẹfun nìkan ló kù tó wálé lọ́dọ̀ bàbá rẹ̀, ṣùgbọ́n ẹfun kò lè ṣe nǹkan kan. Lẹ́yìn èyí wọ́n rán obìnrin sí Kọ́lé Oṣó nígbà tí wọ́n fi etí dídi sí i, tí bàbá rẹ̀ sì pè é ṣùgbọ́n kò gbọ́. Lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ wà nínú ewu, Ifá àti Ìrókò Olúwéré ló lọ bá bàbá Kọ́lé Oṣó nílé, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi ìjà pẹ́ta. Ìjà náà pọ̀ débi wípé bàbá Kọ́lé Oṣó ó rọ lápá rọ lẹ́sẹ̀, ó sì pe ọmọ rẹ̀ kíkankíkan bó ṣe máa ń pè tẹ́lẹ̀, ṣùgbọ́n Kọ́lé Oṣó kò dá lóhùn. Ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá 10 sinimá yìí, ìyẹn part 10, ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ẹ̀yin tèmi, kò lè burúburú kó má kẹ́nìkan mọ́ ni. Wọ́n ní òjò kì í pàgbà ká má bàá polo orí ẹ̀ ń bẹ̀. Kò sí bí ó ṣe fẹ́ jẹ́, kò sí bí ó ṣe fẹ́ rí, kí ewé bòló márùngbẹ́, kò sí bó ṣe fẹ́ le tó, kàkà kí ọmọ olóore jìn sí kòtò, mọ̀nàmọ́ná á tàn mọ́lẹ̀. Ọpẹ́lọpẹ́ àjẹsára tó wà lára Kọ́lé Oṣó. Níbi tí wọ́n ti fẹ́ pa bàbá rẹ̀ ni Kọ́lé Oṣó ti gbọ́ igbe bàbá rẹ̀ lẹ́yìn ìgbà tí ó rí i wípé arábìnrin tí òun fẹ́ bá sùn ó ti fi nǹkan sí etí òun láti ọwọ́ Ìrókò Olúwéré. Nígbàrà tí Kọ́lé Oṣó gbọ́ gbogbo nǹkan tí bàbá rẹ̀ sọ, ó ṣe wéréwéré, ó ta wéréwéré, ó sáré lọ sílé láti lọ gba bàbá rẹ̀ sílẹ̀. Kó tó débẹ̀, wọ́n ti rọ bàbá rẹ̀ lápá, wọ́n ti rọ lẹ́sẹ̀, kódà wọ́n ti dè ọmọ ẹ̀ Oṣówándé mọ́lẹ̀. Kọ́lé Oṣó ló wá pe Oṣówándé, tí àwọn méjèèjì tí wọ́n sì gba bàbá wọn sílẹ̀ lọ́wọ́ Ìrókò àti Ifá. Lẹ́yìn èyí ni Ìrókò àti Ifá tí wọ́n sì sá lọ. Wọ́n ní ìgbà náà di ọjọ́ míì ọjọ́ re. Ẹ má gbàgbé, ẹ̀yin tèmi, tí ẹ bá fẹ́ wo apá 10 ìyẹn part 10 sinimá yìí, ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé, ǹjẹ́ Oṣógbèmí bàbá Kọ́lé Oṣó, ǹjẹ́ ó padà kú àbí kò padà kú? Ǹjẹ́ kí ló padà ṣẹlẹ̀ sí ọmọbìnrin tí wọ́n rán sí Oṣówándé? Ẹ̀yin tèmi, kì í dùn kó pọ̀, ṣókí báyìí lọ́bẹ̀ oge.
ó tún di nígbà kan náà tí a ó tún máa pàdé. Èmi ni tiyín ní tòótọ́ motivational speaker Ìsọ̀nù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.